àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà. mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí ni ó ti rí ní iléeṣẹ́ tó dàbí Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. àṣẹ lóòótọ́ ni pé orúkọ a máa rọ ọmọ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́. létà sàníkàsọ ni àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí ti àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé. tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sanyán ni bàbá ẹ sọ àlárì ní bàbá ẹ wò ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan-an. ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o. ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà. kájí ó lè máa bùgbà yín jẹ lójoojúmọ́. Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. àṣé Ajíṣebí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ilé sọ pé òjìṣẹ́ Ọlọ́run ni Muhammed ǹjẹ́ ní kí n sọ òjìṣẹ́ Ọlọ́run ẹ bí sáà pé Muhammed ò lè yẹn ṣeré mu àfà ẹ mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa bínú pé Muhammed yẹn. wọ́n pé Muhammed wá níwà ìwà àgógídíwó ní. wọ́n pé Muhammed wá níwà ìwà àgógídíwó ní. wọ́n pé Muhammed wá níwà ìwà àgógídíwó ní. ṣé bó ló sọ yìí kọ́mpánì ànábì àwọn sẹ́yìn yìí àwọn Umaru ìjẹ́yìn ní gbogbo àwọn tó jẹ́ tìṣàpá ànábì ogun yẹn ni gbogbo wọn bá lọ ogun àní mùsùlùmí sí mùsùlùmí. Abubakar nìkan ló fọwọ́ rí kúnnu wọn lẹ́yìn tó yẹ kàlífà gbogbo àwọn yòókù ogun ẹ̀sìn ìpè àjẹ kàlífà ogun ẹ̀wù wọn bá lọ. ṣẹ́rí Islam tó àgbà Nàìjíríà báyẹn ní tí wà písù wà láti ibi tó ti wá. yes táyé débi ọ̀rọ̀ ká sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí alẹ́wàá rẹ̀ àfàtì fẹ́ dìbọ́ǹkì ẹ̀ o kó fún wa ní full story yẹn ní òkè ní paramọ̀ Islam kó fún wa ní full story yẹn ó lè fẹ́ dìbọ́ǹkì ẹ̀. ṣé lóòótọ́ ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn àlàáfíà? ṣé lóòótọ́ ni Muhammad kì í ṣe ànábì Ọlọ́run? ṣé lóòótọ́ ni Muhammad jálágídí ló jẹ́ ẹni tí ò níwà ló jẹ́ ẹni tó kú fẹ́ràn ogun? báwo ni Muhammad ṣe polówó ẹ̀sìn Islam tó fi di ntáyé tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀? kí dẹ̀ ló fa ikú àwọn khalifa lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam? ẹ tẹ̀lé wa ká lọ. nígbà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó pé 40 years nínú ọjọ́ orí rẹ̀, Ọlọ́run ọba dá ṣàlẹ́ṣà ó wá sọ di ànábì Ọlọ́run ọba, ó sọ di òjíṣẹ́ Ọlọ́run ọba. níbi tọ́nà ọba ti sọ fún wa al-Qur'ani wípé wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul. ẹ̀rí Muhammad yìí ó ti yàtọ̀ síbẹ̀ tí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sẹ́ńtẹ́ mọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin yìí ó ti di òjíṣẹ́ èmi Ọlọ́run ọba. táwọn òjíṣẹ́ kan sì ti gbáwájú rẹ̀ rí ṣùgbọ́n òní ò máa jẹ́ ìgbẹ̀yìn wọn. Ọlọ́run bá wá ń define ta ló jíṣẹ́ fún wa nínú al-Qur'ani ó ní wa ma ala rasul illa al-balag. wá rẹ̀ tó ń jẹ́ òjíṣẹ́ kò sí nǹkan kan tá a gbé lé lọ́wọ́ kọjá kíni o kò jẹ́ iṣẹ́ fún àwọn kíni o fáwọn tabaran sí. Ọlọ́run bá wá sọ fún ànábì Muhammad nínú àyà mi pé ya ayyuha rasul mo pè ìwọ òjíṣẹ́ mi o balligh ma unzila ilayka min rabbik in tá a gbé lé ọlọ́wọ́ tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún al-Qur'ani ẹ̀sìn Islam tá a gbé lé ọlọ́wọ́ tá a ní kó máa polówó fáwọn èèyàn ó yá bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. wa in lam taf'al tó o bá wá rí iṣẹ́ ìjẹ́ bóyá òun bẹ̀rù àwọn èèyàn kan ní àbí nǹkan kan míì fama ballagta risalatahu a jẹ́ pé o tó gbangba sùn lọ́yẹ̀nu o tó jẹ́ òjíṣẹ́ àwọn Ọlọ́run ọba nù. wallahu ya'simuka minan nas àwa Ọlọ́run ọba yìí la máa ṣọ́ kúrò ní gbogbo aburú téèyàn kan fi ọ́ ṣe. nígbà tí ànábì wa bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ Ọlọ́run ọba wa fún ní guideline tí ó máa gbà jíṣẹ́. Ọlọ́run ọba wa sọ fún yín pé ó bẹ̀rẹ̀ sí ní máa pèpè ila sabili rabbik sójú ọ̀nà àwa Ọlọ́run ọba sínú Islamu bil hikma pẹ̀lú wisdom ní kò fún máa pèpè wal maw'izatil hasana kó dẹ̀ tún máa ṣe wáàsí tó dùn wáàsí tí ó máa yọ̀yàn lọ́kàn òun ni kò máa ṣe má máa ṣe wáàsí tí ó máa mú èébú dání tí ó máa tìyàn dànù táwọn èèyàn ní gbádùn rẹ̀ táwọn èèyàn máa sá fún má ṣe irú wáàsí bẹ́ẹ̀ wáàsí dáadáa tá yóò tẹ́tí gbọ́ tí ó máa yọ wọn lọ́kàn òun ni kò máa ṣe fún wọn. wajadilhum billati hiya ahsan ó àwa lè rí o nínú àwọn èèyàn ẹni tó ní pé yín tó gbé wáyìí jájọ yẹ̀wò jájọ ṣe àríyànjiyàn jájọ fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ bá a jókòó ẹjọ́ fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ kó jẹ́ kó mú ètò òdodo nú ọ̀rọ̀. Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wáyá ó tún sọ fún ànábì yìí pé la ikraha fi din orí ẹ̀sìn tá a gbé kalẹ̀ fún pé kó polówó fáwọn ènìyàn kò sí dandan nú ẹ o a kì í fi tipá mú yàn ṣẹ̀sìn ẹni tó bá lóhun ò ṣe kò ṣe nu fílẹ̀. Ọlọ́run tún wá ń sọ nínú al-Qur'ani bákan náà wípé walau sha'a rabbuk tó bá ṣe pé bá wọn Ọlọ́run ọba rẹ ni tó bá ṣe pé Ọlọ́run ọba rẹ bá fẹ́ ni la amana man fil ardi kulluhum jami'an gbogbo ẹni tí ń bẹnu ilé ayé yìí pátá tí Ọlọ́run ọba dá sórí ilé ayé yìí gbogbo wọn pátá ni wọ́n di mùmìnì tí wọ́n máa ṣe tòun Ọlọ́run ọba. afa anta tukri'u an-nasa hatta yakunu mu'minin ṣó máa jáwọn èèyàn pa ni ó lè jáwọn èèyàn pa kí ogun wọn di mùmìnì
kò possible. A máa rẹ̀ ní tí ó máa ṣẹ̀sìn míì, a rẹ̀ ní tí ó ṣe kèfèrí, a rẹ̀ ní tí ó ṣẹbọ, a rẹ̀ ní tí ó ṣe àwọn oríṣiríṣi àwọn ẹ̀sìn míì tó wà lórílẹ̀ ayé. bọ́lá wọn bá ti sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nìyẹn. Ọlọ́run bá wá dá àwọn kèfèrí ṣàlẹ́ṣà pẹ̀lú odidi súrà kan nínú Al-Qur'ani ní tọ́nà bá ti ń sọ fún Ànábì wípé kul ya ayyuhal kafirun, ó yá máa sọ fún àwọn kèfèrí, máa pè wọ́n báyìí pé mo pe ẹ̀yin kèfèrí o, la a'budu ma ta'budun, ṣe rí mi Ànábì àti gbogbo àwọn tá a jẹ́ mùmínì a ní sin tí ẹ̀yin kèfèrí tẹ̀ ń sìn, wala antum abiduna ma a'bud, ẹ̀yin náà sì ní bóhùn yín ẹ má sìn nǹkan tèmi náà ń sìn, wala ana abidun ma abadtum, ẹ sì lè láíláí rí mi kí n forí kanlẹ̀ fún nǹkan tẹ́ ti sìn rí àbí nǹkan tẹ́ ń sìn lọ́wọ́, lakum dinukum waliyadi, ẹ fọwọ́ mú ẹ̀sìn yín kí mi náà fọwọ́ mú ẹ̀sìn mi. Ẹ dákun, ṣé ẹ̀sìn Islam tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń polówó fún wa yìí, ṣé ẹ̀sìn líle ni, ṣé ẹ̀sìn ogun ni, ṣé ẹ̀sìn tí ò málàáfíà dání ni? Ẹ rí i pé gbogbo nǹkan tá a sọ látàárọ̀ yìí ń jẹ́ ká mọ̀ pé kò sí ní tó fi ń jẹ́ àlàáfíà tó tó ẹ̀sìn Islam. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé Ànábì wa Muhammad jagun, wọ́n tún sọ̀rọ̀ pé ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn ológun, wọ́n tún sọ̀rọ̀ pé àwọn companion Ànábì, àwọn sahabi, àwọn náà jagun. Kí ni nǹkan tó fa ogun nínú ẹ̀sìn Islam? Ìdí mẹ́ta gbòógì ni nǹkan tó fa táwọn mùsùlùmí fi jagun lójú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni tamkinil mutadayyinin li mumarasatil ibadati bil hurriya, kó ń kálukú kó máa ráyè máa ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lú freedom, tẹ́nìkan ò sì ní ẹnìkan lára, tẹ́nìkan ò sì ní bú ẹnìkan, kó ń kálukú kó free. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni mukafahatu dhulmi wal adha, òun náà ni ká kó ogun já ìmá ṣe àbòsí ara ẹni, ìmá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àti ìmá fara nira ẹni. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni saddul udwan wad difa'u anin nafs, òun ni kí a jẹ́ kí ọ̀tá ó kó láàrin ara wa, ká má bára wa ṣọ̀tá mọ́, kádà yìí kí ni o, kí a máa ṣe self defence, kó ń kálukú ká máa dáàbò bo ara wa, kẹ́nìkan má pa ẹnìkan. Nígbà tí ó di ọdún kẹwàá tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ iṣẹ́ fáwọn ènìyàn, ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí a mọ̀ sí Abu Talib àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Khadija, tó sì jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n kí ni o, ni wọ́n ń dáàbò bo Ànábì Muhammad kúrò níbi aburú àwọn kèfèrí. Àwọn méjì wá kú sásìkò yẹn. Àwọn kèfèrí wá bẹ̀rẹ̀ sí ní máa wá utilize the opportunity yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá fara ní Ànábì, wọ́n fi yà á jẹ àtòun àtàwọn sàábé tí wọ́n ti gbà fún lásìkò náà. Nígbà tó wáyá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní plan lórí pé tọ́ kí tẹ̀ la fẹ́ ṣe báyìí ní ìsìtá tẹ̀ fi eradicate tí ń jẹ́ Muhammad àti Islam tá fi eradicate pátápátá. Ọlọ́run bá wá jẹ́ ká mọ àṣírí wọn náà Al-Qur'an níbi tí wọ́n bá ti sọ fún wa wípé wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuru Allahu wallahu khairul makirin. Àwọn kèfèrí wọn ti bẹ̀rẹ̀ sí ní dètè o. Àkọ́kọ́ ní ète wọn náà ni pé wọ́n fẹ́ de ìwà Ànábì mọ́lẹ̀, kí wọ́n sí ẹ mọ́ ilé kó má rí nǹkan kan ṣe, kó má rí ẹni tí ń ṣe, kí ikú fi pa ẹ mọ́nu bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì inú pláàni wọn òun náà ni pé wọ́n fẹ́ pa ẹ́ ni o, wọ́n fẹ́ pa ẹ́ tó bá ètè múra, wọ́n fẹ́ pa ẹ́ ni o. Ẹlẹ́ẹ̀kẹta nínú pláàni wọn òun náà ni kí ni wọ́n fẹ́ lé ọ jáde. Ọlọ́run bá wá gé pláàni wọn àkọ́kọ́, ó gé pláàni wọn ẹlẹ́ẹ̀kejì, pláàni wọn ẹlẹ́ẹ̀kẹta ni Ọlọ́run padà wá jẹ́ wọ́ọ̀kì, ipe wọn padà lé Ànábì àtàwọn sàbẹ̀ rẹ̀ kó nù lù ni. Wọ́n fi wá lé Ànábì àtàwọn sàbẹ̀ kó nù lù nígbà tí ó di ọdún kẹta tó wá ń pé 13 years tá Ànábì ṣe kí ni o tó bẹ̀rẹ̀ sí ní jẹ́ iṣẹ́. L'Ànábì àtàwọn sàbẹ̀ rẹ̀ fi wá lọ sí Madina. Nígbà tí wọ́n wá Madina, gbogbo nǹkan táwọn sàábé òun ní tí wọ́n fi ilẹ̀ sí ìlú Maka, ní ọrọ̀ ni, ní owó ni, ní ọ̀nà ni, everything pátápátá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan wọn báṣubàṣu, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lu dúkìá onídúkìá, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe báṣubàṣu. Ọlọ́run bá wá fún àwọn mùsùlùmí níyànjú náà Al-Qur'an níbi tọ́nà bá ti sọ wípé udhina lilladhina yuqatalun bi annahum zulimu wa inna Allaha ala nasrihim laqadir. Àti wá ṣe níyànjú báyìí fún àwọn mùsùlùmí tí àwọn kèfèrí ń kógun jà lórí pé wọ́n ń ṣe àbòsí fún wọn, wọ́n ń lo nǹkan wọn nílòkulò, wọ́n ń ṣe wọ́n báṣubàṣu. wa inna Allaha ala nasrihim laqadir. Nísìn ó yá ẹ̀yin náà ẹ wá dájú ojú kọ wọn, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ogun pẹ̀lú yín, ó yá ẹ̀yin náà ẹ wá kọjú sí wọn, kẹ́yìn náà lọ ṣe kí ni o, kẹ́ ẹ lọ bá wọn jà. Àwa Ọlọ́run Ọba á ràn yín lọ́wọ́. alladhina ukhriju min diyarihim bighayri haqq. Ẹ rí àwọn tá à ń sọ yìí òun náà làwọn mùsùlùmí tó ṣe pé wọ́n lé wọn kúrò nínú ilé wọn, wọ́n lé wọn kúrò nínú ìlú wọn bighayri haqqin, láláì lẹ́tọ̀ọ́. illa an yaqulu rabbuna Allah, lérí wípé wọ́n kàn sọ pé Ọlọ́run ọbẹ̀ ẹyọ kan ṣoṣo làwọn ò máa sìn, àwọn ò sìn gbogbo nǹkan tẹ́ kí ni o tẹ́ gbẹ́lérè tẹ́ kó kalẹ̀ yìí, àwọn ò sìn mọ́ ní tí wọ́n torí ẹ̀ lé wọn jáde nínú ìlú wọn sínú ni. Ọlọ́run bá wọn sọ fún àwọn mùmínì wípé qatilu fi sabilillahi alladhina yuqatilunakum, tẹ́ bá fẹ́ jà sójú ọ̀nà àwa Ọlọ́run Ọba, àwọn tí wọ́n dájú ìjà kọ yín, tí wọ́n yọ idà sí yín báyìí nìkan
òun náà ní kẹ́ ẹ bá jà o wala ta'tadu ẹ má kọjá àlà o ẹni tí ò bá gbé ìjà kò yín ẹ gbọ́dọ̀ bá a jà o inna Allaha la yuhibbul mu'tadin nítorí pé Ọlọ́run ọba kíni o kò fẹ́ràn ẹni tí ó wáyé kíni tó bá ti ń kọjá àlà Ọlọ́run bá wọn sọ fún wọn pé wa in intahaw tẹ bá tún wá rẹ́ni pé tọ́ òun ti sọ̀rẹ́ńdà Ọlọ́run ní fa inna Allaha gafurun rahim o gbọ́dọ̀ pa á mọ́ o sì gbọ́dọ̀ bá a jà mọ́ Ọlọ́run ọba lọ́ba tí ń foríjì ni Ọlọ́run ọba tún sọ pé faman i'tada alaykum ẹni tó bá tún wá gbẹ́rù gbọ́n rí sí yín tó kọjá rẹ̀ lérí yín fa'tadu alayhi bimithli ma i'tada alaykum ẹ̀yin náà gbẹ́rù gbọ́n rí sí ní déédéé bó ti gbẹ́rù gbọ́n rí sí yín Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ fún wọn wa in intahaw tóun náà bá sì tún sọ̀rọ̀ nígbà pé òun ò gbẹ́rù gbọ́n rí mọ́ Ọlọ́run ní fala udwana illa ala adh-dhalimin ẹni ẹ gbọ́dọ̀ bá ṣọ̀tá mọ́ ẹni tó bá wá tún wá ṣàbòsí yín lẹ́yìn ìgbà yẹn nìkan lè bá ṣọ̀tá ẹ̀rù bí Ọlọ́run ọba bí ó ṣe ń jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó wà peaceful ni a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ defend ara wa ẹni tó bá gbé ìdà kọ́ ẹ báyìí òun náà ní kí ni o kó gbé ìdà dájú kọ́ kó fi defend ara rẹ ṣùgbọ́n tó bá ti surrender pé òun ò bọjà mọ́ ìwọ náà yìí kí ni o ju ìdálẹ̀ ìwọ náà má bàjà mọ́ kí ló fi ń da tó ẹ̀sìn yìí òun ni tọ́lọ́wọ́n bá ń sọ fún àwọn sàábé àtàwọn ogun tí wọ́n jà ní ẹ̀sìn Islam ńgbà náà tabaníka wo gbogbo ogun tá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam tó jà lápapọ̀ tabaníka ka gbogbo ẹ̀ kẹ́ ẹ tó lè rí pé èèyàn kan báyìí ló tọwọ́ nẹ́bùà Muhammad kú ẹ máa ṣe báyìí anẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ó tún máa ń wá ń kìlọ̀ fáwọn sàábé tó bá ń lọ sójú ogun a ní ẹ gbọ́dọ̀ bá arúgbó jà o ẹ bá arúgbó ẹ gbọ́dọ̀ bá jà o ẹ gbọ́dọ̀ bá obìnrin jà o ẹ má ṣe gé igi kankan o ẹ má wo ilé ẹni kankan o ẹni tó bá da ìdàkọ yín báyìí ní kíni o òun náà ní kẹ́ da ìdàkọ anabi wa Muhammad máa ń sọ bẹ́ẹ̀ fún wa anabi dẹ̀ tún jẹ́ ẹnìkan tó yẹ pé ó kórìíra ogun púpọ̀ tí ìbá ṣe pé Ọlọ́run ló fún níyàn dá pé yá lọ jà ni kò ní jà níbi tí anabi kórìíra ogun dé a rí nínú àwọn sàábé tó ṣe pé haribu lórúkọ rẹ̀ ń jẹ́ ogun anabi ní pé lọ change orúkọ rẹ̀ òun ò láìkí ogun. ẹ wá ráwọn kèfèrí àbáwọn ẹlẹ́sìn míì tí ó yẹ pé wọ́n ṣe ẹ̀sìn Islam kí Ọlọ́run bá sọ nípa àwọn náà Al-Qur'an fáwọn mùmínì Ọlọ́run ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin Ọlọ́run ní nǹkan fún yín o láti máa ṣe dáadáa sáwọn tó ṣe pé wọ́n ṣe lẹ́sìn yín ṣùgbọ́n wọ́n mú idà sókè wọ́n bá yín jà wọ́n ṣàbòsí yín wọ́n lè yín jáde kúrò nínú ìlú yín wọ́n sì lè yín jáde kúrò nílé yín an tabarruhum ẹ ṣe dáadáa pẹ̀lú wọn wa tuqsitu ilayhim ẹ sì ṣe déédéé pẹ̀lú wọn déédéé ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn nítorí pé inna Allaha dájúdájú èmi Ọlọ́run o yuhibbu al-muqsitin mo nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣe déédéé ẹ máa ṣe déédéé pẹ̀lú wọn. innama nahakum anil ladhina qatalukum fid din wa akhrajukum min diyarikum wa dhaharu ala ikhrajikum an tawallawhum àwọn tí èmi Ọlọ́run ọba tí mo kọ̀ fún yín láti máa bá ṣe òun náà làwọn tó bá ti gbé idà sókè pé àwọn fẹ́ pa yín àwọn ò ní jẹ́ kẹ́ rí ẹ̀sìn yín ṣe àfi káwọn pa yín àbí káwọn lé yín kúrò nílùú àwọn tí ẹ fẹ́ rí yín mọ́ wa dhaharu ala ikhrajikum wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní gbé sí àwọn tí ẹ fi pamọ́ kì í ṣe pé bóyá wọ́n ń sọ lábẹ́lẹ̀ wọ́n tún wá gbé síta wọ́n fẹ́ ronú hàn pé aláwọn ò fẹ́ ra àwọn mùsùlùmí mọ́ sẹ́ẹ̀ àwọn máa pa wọ́n ní sẹ́ẹ̀ àwọn máa lé wọn jáde kúrò nílùú sẹ́ẹ̀ Ọlọ́run ní irú àwọn yẹn lẹ gbọ́dọ̀ bá ṣe irú wọn lẹ gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ so fún di eléyìí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ nípa pé ṣẹ̀sìn Islam sí ẹ̀sìn àlàáfíà ni ẹ rí i pé gbogbo tá à ń sọ látàárọ̀ yìí nípa àlàáfíà kó ń kálukú ní freedom láti ṣe ní tó bá wù òun ni ẹ̀sìn Islam ló gbé wá gbogbo tá à ń sọ látàárọ̀ Al-Qur'ani náà ló wà nù ẹ̀ so ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn ogun kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan kì í ṣe ẹ̀sìn tí ò mú ìwà dání anabiwa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá tún wá padà wá bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run ní pé fa innaka la'ala khuluqin azim ìwọ anabi o ìwọ gan ló fi ní ìwà tó dáa jù tó bá kó ogun tí ń jẹ́ ìwà tó dáa láyé tó bá kó sójú kan ìwọ anabi tún ní ìwà jù bẹ́ẹ̀ lọ èyí tó wá gbẹ̀yìn bẹ́ẹ̀ òun náà ni àwọn khalifa anabiwa Muhammad sallallahu alaihi wasallam irú kú wo ló pa wọn àwọn wo gan ló pa wọn ṣáwọn mùsùlùmí náà ni wọ́n pa wọn ni èyí tó hàn nínú àdìsí anabi ni wípé idha tawajaha li muslimani bisayfihima fakilahuma min ahli an-nar tẹ́ bá fi lè rí mùsùlùmí méjì tán gbé idà kọjú ara wọn pé ń pa ọ́ níṣẹ́ àlémi náà ó pa ọ́ ni àbí n tó bá jọmọ́ bẹ́ẹ̀ táwọn méjì ń wá ikú ara wọn ànábì ní pé ẹ lọ mọ̀ o àwọn méjèèjì yẹn o ara aná ni wọ́n ti wọnú náà already àwọn sàbí bá ní ya Rasulullah fa hazal qatil àti ẹ̀mọ́tẹ́ tó pààyàn pé wọ́n wọ̀ náà
fama balul maktul ẹni tí wọ́n pa kọ́sọ́ wọn ní tiwọn náà ni anabi ni innahu arada qatla sahibi nítorí pé òun náà ó lose chance ni o òun náà ní lẹ́mìí pé òun náà fẹ́ pa ìkejì yẹn so since tó ti ní lẹ́mìí pé òun fẹ́ pa ẹnìkejì yẹn náà wọ́n ti kọ́ kalẹ̀ fún òun náà pé kí ni o pé òun náà wọnú náà so àwọn khalifa lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí ni wọ́n báwo ló ṣe wá rọrùn kó jẹ́ pé mùsùlùmí ni máa pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. sayyidina umar nígbà tí ń kí ìrun àsùbá lọ́wọ́ ni arákùnrin kan jáde ní ẹ̀yìn àwọn jàmá rẹ̀ lẹ́yìn rẹ̀ ló wá gún sayyidina umar nígbà tó wà lórí rákà alákọ̀ọ́kọ́ wọ́n pe arákùnrin náà ní Abu Lu'lu'ati al-Majusi Abu Lu'lu'a al-Majusi àwọn tó ń sin iná kì í ṣe mùsùlùmí lẹ́ni tó pa sayyidina umar. sayyidina usman radiyallahu ta'ala anhu kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n bá dé bí sayyidina usman bó ṣe kú. sayyidina ali radiyallahu ta'ala anhu àwọn kan tí wọ́n sọ pé aláwọn ò tiẹ̀ gba ti ọ̀gá wa mọ́ àwọn tó bá sọ pé àwọn fẹ́ di kúùpù láti fi lọ pa ẹni tó jẹ́ olórí ní anywhere òun náà máa ń pè ní khawarij so irú wọn bẹ́ẹ̀ wá wà nínú ẹ̀sìn àwọn tó wọ́n sọ pé àwọn fẹ́ yan olórí tàwọn àwọn ò gbádùn olórí yìí mọ́ so ẹni tó wà tó jẹ́ pé òun gangan ló gún sayyidina ali radiyallahu ta'ala anhu tó gún wọn pa òun náà máa ń pè ní abdulrahman bin maljam so fún di eléyìí ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ni kódà bí ẹ̀sìn islam ti wọ nàìjíríà wa tó fi dé ilẹ̀ yorùbá wa a gbọ́ wípé ẹ̀sìn islam àbáwọn mùsùlùmí wọ́n kó èèyàn lẹ́rú àbáwọn mùsùlùmí wọ́n gbé ogun wọlé àbáwọn mùsùlùmí wọ́n náà ń ta àwọn bàbá wa wọ́n náà ń ta wọ́n náà fi wọ́n ṣe oko ẹrú a gbọ́ bẹ́ẹ̀ rí ó bá àlàáfíà wọlé ni ó sì fà àlàáfíà jókòó tẹ́ bá wá rá àwọn èèyàn kan tó wá délé ni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé islam ní ojú tí ò jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní terrorize nínú islam ẹ lọ mọ̀ yín pé àwọn yẹn fake islam ni wọ́n ṣe wọ́n ṣe real islam eléyìí tí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ó gbé wá fún di eléyìí àlàyé láti ṣe yìí ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ni rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni gbọ́. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni.